Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa tabi'a hudahu wa ba'd. Ikhwata al-iman, assalamu alaykum wa rahmatullah. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pé fún Allah subhanahu wa ta'ala wa alaykum kazgifan nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní tẹ̀síwájú àlàyé lórí manzuma Abi Ishaq al-Albiri ilé tí a ń bá lọ ní ibi tí abadé ọ̀nà ní ibi tí àfáà ti ń ṣe Abubakar ní ojú kòkòrò àdúrà ipe kọlọ dúró sẹ́nu ọ̀nà Ọlọ́run ọba kọlọ afáàní dúró sẹ́nu ọ̀nà rẹ̀ máa pé i'tirafan kó sí i'tiraf pé Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mi forí jì mí bí ipe bọ́yọ́ Ọlọ́run ti ẹ̀wúlé náà yóò fi síkíní yóò fi sílẹ̀kùn àánú rẹ̀ fún ibi tá ti wá bẹ̀rẹ̀ lónìí òun náà ní bẹ́ẹ̀tù 61 ibẹ̀ ló ti ń sọ lójú kòròkòrò àdúrà nìkan ò lè ṣe ìrántí Ọlọ́run ọba náà wà ń bẹ àdíkìrù kí wọ́n máa ṣe ìrántí Ọlọ́run ọba nínú àwọn ojú kòkòrò tó ṣe Abubakar òun náà ní kó múra sí al-ikthar min adh-dhikr dhikrahu fil ardi dhahaba afáàní jẹ́ ni tó jẹ́ wípé ọmọ rántí Ọlọ́run ọba dábà mustamirran yàní mustamirran máa rántí Ọlọ́run ọba ní gbogbo ìgbà continuously máa rántí Ọlọ́run ọba rẹ̀ fi samai litudhkara fi samai dhakarta afáàní kí wọ́n lè bá rántí ìwọ náà fi samai ní sánmà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba nígbàtí wọ́n náà bá ti rántí Ọlọ́run ọba láyé ń bí adé Ọlọ́run ọba ní fadhkuruni adhkurkum ẹ máa rántí ìmẹ̀ mínà mọ́ sí kíni ìmọ̀ rántí yí padà Ọlọ́run ròyìn àwọn tí wọ́n máa rántí rẹ̀ pé wadh-dhakirina Allaha kathiran wadh-dhakirat a'adda Allahu lahum àwọn nǹkan Ọlọ́run ṣe kalẹ̀ fún àwọn tí wọ́n máa rántí ìrántí Ọlọ́run láfàbí sọ wípé litudhkara fi samai idha dhakarta litudhkara fi samai idha dhakarta wala takul siba fihi imtihalu wafakir kam sọgẹ́rẹ̀ kọ́dídà fanta. afáwà tó wá padà sẹ́yìn ó fẹ́ rán Abubakar létí àwọn nǹkan tó ti sọ sẹ́yìn nípa kú àtàwọn nǹkan tó ti sọ sẹ́yìn nípa káwá foríjì Ọlọ́run má sọ wípé afáwà ní wala takuli síbá fihi imtihalu. ó ní má sọ ìrẹ́ Abubakar má sọ wípé lè síbá ẹni tó bá jọ mẹ́kẹ́ fihi imtihalun pé fihi muhla pé Ọlọ́run wo àsìkò rẹ̀ ò tí tó bí kí ẹ ma sọ pé má sọ fún mi pé má rò kú sí mi pé wala takuli síbá fíìm afá ní má sọ fún mi wípé sọ rò kú sí mi ní torí pé Abu Ishaq ó ti mọ̀ wípé òun ju tani lọ òun ju Abubakar lọ Abubakar wà lè ó ti mọ̀ pé nínú tá Abubakar lè sọ ni wípé ọmọ èké sí lè mí sọ wa mọ́ rò kú sí mi ní ló fi ń sọ pé kí máa rántí ikú afanifakir kam sọgírin wọ́n náà lọ ronú sí àwọn ọmọ kékeré tí wọ́n náà ti gbésin tí wọ́n ní kí wọ́n náà wá kírun sí lá nítorí náà kò sí ikú ọmọdé kan àgbàlagbà fi dhahibina al-awwalina min al-quruni lana basair nínú àwọn tó ti síwájú wa lọ oríṣiríṣi àwọn ẹ̀kọ́ lákọ́ látara wọn lamma ra'aytu mawarida nígbà tí mo rí gbogbo wọn tí wọ́n lọ lil mauti kí ni dá wọn lọ kí ni ikú ni laysa laha masadir ibi tí kún gan tí wá gan àmọ́bẹ̀ lamma ra'aytu mawarida lil mauti laysa laha masadir wa ra'aytu qawmi nahwaha tí kún ní bá ti wá dé gbogbo ẹ̀ ní sẹ́kíní ni wọ́n tẹ̀lé lọ wa ra'aytu qawmi nahwaha tamdil asagiru àwọn kékèké ń lọ wala akabiru àwọn àgbàlagbà náà ń tẹ̀lé la yarji'ul madi ilayya àwọn tí wọ́n ti lọ́njọ́ ní àti ìríkún ó ti ẹ̀sọ́ pé ti padà dé irọ́ ni in táwọn bàbá wa máa ń sọ pé bàbá kan bàbá tún dé ìyá kan ìyábọ̀ la yarji'ul madi ilayya afá ní àwọn tí wọ́n ti síwájú mi lọ́njọ́ ní wọn ò ti padà dé wala minal baqina ghabir àwọn tí ẹ̀sì tún wà láyé ní ìsìn náà kò sí dọ̀mọ́nù fún wọn kò sí tó fọkàn wọn balẹ̀ wípé àwọn náà máa gbáyé lọ béèrè afá ní wala takuli síbá fihi imtihalun afá ní má sọ wípé sóhun roku sí mi ní wafakir kam sọgírin kọ́dídà fanta. afá ní wọ́n náà ronú sí àwọn ọmọ kékeré tí wọ́n náà ti gbé sí ẹ̀ẹ̀kan sọ̀bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀kan kọ́dídà fanta ọkọ̀lẹ́àná síhíbàl àǹtà àwòlá. afá ní máa sọ wípé ìrẹ́ Abubakar máa sọ wípé yá náà síhíbàl àǹtà àwòlá. tọ́bíkì mi ni afáfẹ́ bẹ̀rẹ̀ onísìn ni ittikhadul an-nadim nafsahu mahallal hadith afáfẹ́ fira rẹ̀ sí example pé
ẹni tí èèyàn ní ó fẹ́ fi rẹ̀ ṣe example fún wa wípé òun náà kìí ṣe pé òun náà pé tán wípé ìwọ Abubakar mọ́mọ́ tó lè sọ nípa mi èmi náà ti ṣe wá sí fúnra mi kó tó dípò sọ fún mi bal anta ó ní o lè rẹ Abubakar o lè sọ wípé ìwọ tó ń ṣe wá sí fún mi ìwọ ló lẹ́tọ̀ọ́ sí wá sí ju èmi gangan lọ ìwọ ló lẹ́tọ̀ọ́ sí kó o ṣe wá sí fúnra ara rẹ gan tí wọ́n náà bá wo tí wọ́n náà ń ṣe láyé ń bí ìyẹn ni pé èmi ìwọ gangan ní kó máa ṣe kí ni kó máa ṣe wáàsí fúnra rẹ̀ má ṣe wáàsí fún mi. àfàwá ní mọ́mọ́ tó lè sọ nínú tó lè sọ ní wípé tuqatti'uni òun stop mi ay tamna'uni onímọ̀ ń sáṣe ètò òun bú mi lórí ẹ̀ pé mo wáyé máyà oní mi ká kúkún àfàwá ní ó lè sọ bẹ́ẹ̀ òun stop mi pé kí n káyé kún oní kí n máa ronú kú ìwọ gangan náà ní ayé tí ẹ náà gan o múra sí sẹ́mi ayé rẹ̀ tẹ̀fúrí tú tí ẹ àṣẹ ètò tí ẹ gan lọ́pọ̀ jù tèmi gan lọ ibi tí mọ̀búnmọ̀ yìí ibi tó dáa sínú ilé tàǹkà yìí afá kò ríra rẹ̀ tán bẹ́nìkan bá sọ nǹkan kan nípa afá kan nínú àwọn wà tí ò dáa pé afá ẹ̀ ń ṣe báyìí ó yẹ kí náà afá náà máa dùn ní afá yìí jẹ́ kó yé Abubakar wípé tó bá sọ nǹkan ẹyọ kan nípa mi mo mọ̀ mẹ́wàá nípa ara mi gan so nítorí náà èmi ò káǹtì ẹ̀ afẹ́wà ní tuqatti'uni ala tafriqi lahum o sọ́bù mi pé èmi mo ń ṣe nǹkan tí mo ń sáṣe ètò mi múra só ẹ̀sìn Ọlọ́run wọn bá ayé ìwọ gangan ayé tí ẹ ò múra sí tafriqi daraka qad qata'ta afá nínú tó lè sọ ni wípé fi sígọ̀rí èmi kékeré yìí mélòó lọ́jọ́ orí mi tó kọgbé fún ọwọ́n fi kú sẹ́rù bá mi wọ́n máa tàdẹ̀ ibi halika haythu shikhta wọ́n máa tàdẹ̀ ibi halika haythu ìwọ gangan òòrùn sàlámà rí ayé tí ẹ gangan ṣe bí wọ́n ló ti darúgbó yìí ìyẹn ni ìtàfimọ̀ wípé Abu Ishaq ó ju ẹni tí ń bá sọ̀rọ̀ lọ́nu tí í ṣe Abubakar afá ní وبالتفريط وما تدري بحالك حيث شئت afani ṣebí ó lè sọ wípé وما تدري بحالك حيث شئت ṣebí wọ́n ló ti darúgbó yẹn ó lè sọ yẹn وكنت مع الصبا دا سبيلا وكنت مع الصبا دا سبيلا فما لك بعد شيبك قد نكرت وما لك بعد شيبك قد نكست afani وكنت مع الصبا في أهدى سبيلا níta fi mọ̀ wípé àwọn méjèèjì wọ́n dára wọn mọ̀ dáadáa nìyẹn ó ní وكنت مع الصبا أهدى سبيلا nínú tó lè sọ nípa èmi Abu Ishaq ó náà ní pé kó sọ wípé nígbà tó wà ní kékeré ọmọ Ọlọ́run jù báyìí lọ فما لك بعد شيبك قد نكست kí ni wọ́n ń ṣe wa Abu Ishaq wípé ما لك بعد شيبك kí ló ṣe ọ́ lẹ́yìn ìgbà tó ti dàgbàlagbà tó ti dógbó tán kọ́dí nùkìsítà kọ́dí ọ̀rẹ́lítà àwọn nǹkan tó máa múra sígbà tó wà kéèkéèké tá a mọ́ ọmọ ó náà ló ti gbé jùlẹ̀ ló ṣe mẹ́yìí ó lè sọ bẹ́ẹ̀ nípa mi. wàhá ana lam akhud baharul khataya kàmá kọ́dí kódà ó hatta gorita. àfààní nínú tó lè sọ nípa mi ó náà ní wípé ha ana èmi rè nísìn. lam akhud baharul khataya. ẹ̀ṣẹ̀ mélòó lèmi ti dá ó lè sọ bẹ́ẹ̀. Kama kọ̀dí kúrútàwó hátà gọ̀ríkítà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti dàgbà tó ti kó sínú ẹ̀ṣẹ̀ àìmọye hátà gọ̀ríkítà ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé kódà ó ti gbé ọlọ́ ó ti tán sínú ẹ̀ṣẹ̀ yẹn. Wàlámù aṣọ́rọ̀bù hamiya ọmọdáfúrí. Èmi mélòó mo ti ṣe nínú ayé lam aṣọ́rọ̀bù hamiyan ay lam uftan bi ummi dafrin nínú àwọn kúníyà ayé nìyẹn orúkọ ayé onáà ni ummu dafr. afani lam ashrab ay lam uftan hamiya madafrin. èmi ò tí tàn sínú ayé wa anta sharibta hatta sakirta wa anta sharibta hatta sakirta ìwọ tàn sínú ayé débi wípé ayé tó ti intoxicate ẹ ìyẹn ni pé ìwọ ti tàn sínú ayé pátápátá jù èmi lọ. walam ansha bi asrin fihi naf'un. ìgbà tèmi sì tún dé èmi tí mo jẹ́ ọmọ kékeré yìí
bí asrin fihi naf'un ìgbàtáyé ti dojúrú lèmi dé lam ansha èmi ò wá nígbà tèmi bí asrin fihi naf'un àsìkò tèmi kò sáwọn àfáà pọ̀ ń bẹ́ẹ̀. wa anta nasha'ta fihi wa man tafata. nígbàtáyé lójútù táyé nítumọ̀ ó ní wọ́n ti sẹ̀mí tiẹ̀ àmọ́ man tafata ọ̀ sàǹfàní kankan nínú ayé yẹn. walam ahalul biwadin fi zulmun. èmi ò gbé láàrin àwọn èèyàn tó jẹ́ pé alábòsí ni wọ́n. wa anta halalta fihi wa anta hakita wa anta halalta fihi. ìwọ gbé láàrin àwọn tó jẹ́ wípé alábòsí ni wọ́n, ìwọ náà sì tún bá wọn dá sí àbòsí yẹn wa halalta fihi. Gbogbo eléyìí àfáàfin sọ nípa ara rẹ̀ ní pé gbogbo tó lè sọ nípa mi nìyí èmi náà mọ̀, kódà mo tún mọ ẹni tó tún ju yí ẹ lọ. Ló sọ wípé wa anta halalta fihi wa anta hakita wa anta halalta fihi wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà, umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé, tètè máa bọ̀ ní ilé iṣẹ́ àlùbáríkà. gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò. ilé gbígbé ni, ziyara nílé lọ ni, kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́. àdéhùn ló jẹ wọ́n lógún, tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe, lílọ rí àbọ̀ rẹ̀ ni yóò já sí. àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí. títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services. installment payment is allowed. ilé iṣẹ́ àlùbáríkà wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos. tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090. àlùbáríkà ìwọ là ń bá lọ o.